Mo lérò pé gbogbo yín ṣì rántí arákùnrin tí ẹ ń wò ní ojú àwòrán screen yín yìí. Kí ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn òṣèré wa? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó ti tojú sú wa báyìí o. Mo lérò pé ẹ ṣì mọ̀ Níyì Johnson. Níyì Johnson òun ni orúkọ rẹ̀. Ó ní ọkọ Tóyìn Abraham tẹ́lẹ̀ kó tó di pé àwọn méjèèjì pínyà. Kí ló ń ṣẹlẹ̀ sí o? Mo dẹ̀ lérò wípé gbogbo yín ṣì rántí wípé Níyì Johnson ó ti lọ ní ìyàwó míì tó dẹ̀ ti bímọ méjì. Kí ló ń ṣẹlẹ̀ sí ìdílé Níyì Johnson? Lónìí ìròyìn nípa Níyì Johnson òun la mú wá fún yín. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ wípé Níyì Johnson ó ní ọmọ méjì, ṣùgbọ́n a kò mọ̀ bóyá ọkùnrin tàbí obìnrin ni àwọn ọmọ wọ̀nyí. Ṣùgbọ́n àwọn fáǹsì rẹ̀ wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn, wọ́n ti ń sọ wípé kí Níyì Johnson kó gbìyànjú láti lọ ṣe DNA lórí àwọn ọmọ méjèèjì. Kí lẹ rò pé ó fa ìdí tí àwọn fáǹsì Níyì Johnson tí wọ́n fi ń sọ wípé kí ó gbìyànjú láti lọ ṣe DNA fún àwọn ọmọ méjèèjì? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o, a kò mọ nǹkan tó ṣẹlẹ̀ o, ṣùgbọ́n ó máa sí ìdí kan pàtó. Bóyá èyí obìnrin, bóyá ó jẹ́ èèyàn ṣìnà ni, ó jẹ́ ọmọbìnrin tó jẹ́ wípé ó ń ṣe ṣìnà, tàbí kò sí nǹkan kan tí ó fà á o tí àwọn fáǹsì Níyì Johnson tí wọ́n fi sọ wípé kó gbìyànjú láti lọ ṣe DNA. Lónìí ìròyìn ní ṣókí nípa Níyì Johnson tá a mú wá fún yín lénìí nìyí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.